gbìgbì mi lẹ títí nílẹ̀ dòdò. tó ń ṣẹlẹ̀lẹ̀. látẹnu evangelist Olúwadámilọ́lá Ayọ̀ Olúwa. tí gbogbo èèyàn mọ̀ sí olórí Jésù. ọba ara la kọ́lé rẹ́kọ̀tẹ́ ń gbọ́ yìí o. ó jáde kúlálà kúrìrì mi gbóró títí. olórí Jésù ò tún yá gbé sókè. ìbùkún rákàjọ́ ni sábì kùlì náà wàrà bàtà bú àlélẹ̀ jẹ́ àlélá òye gòye mo ṣe gòye. a ò tí gbọ́ngàn kan tún gbà. ìlọ́wọ́ ogun fàmí lógo lọ́wọ́ fàmí lọ́wọ́ ogun Jésù fàmí lógo lọ́wọ́ bàbá. ikú tún lélẹ̀ yóò yá. wà á pọ́n mi lé ẹ̀rí wà á pọ́n mi lé ìkórìíta àti mo wà ẹ̀rí ò wà á pọ́n mi lé. ẹ tún gbọ́ kan sí i. Ọlọ́run mi bá mi mú kúrò ogun ẹ̀jẹ̀ yìí bí ó ti ayé mi lára. Ọlọ́run mi bá mi mú kúrò. ẹ wo ọba ara la kọ́lé ẹ̀. agbamálẹ̀ orin ẹ̀mí kérúbù sẹ́ráfù tó lóyin ládùn yóò gbanyọgbanyọgbanyọgba tómi alagba. ọdún sídájú fi sídìí orin ẹ̀mí tá a gbé akọ́lé ẹ̀ ní ọba ara. ó ti jáde you are blessed as you grab your copy in Jesus name. Orí mẹ́ta